Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá. Gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mo kí lọ́kùnrin lóbìnrin. Mo kí wa nílé, mo kí wa lájò. Orúkọ tèmi ni Lady Evangelist Ọláyínká láti iléeṣẹ́ ìṣọ̀kan ọmọ Oòduà Media. Mo gbà ládùúrà wípé ilẹ̀ olómìnira tá à ń lépa yìí lórúkọ Jésù, Ọlọ́run máa mú wa débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Nígbà tí ilẹ̀ olómìnira náà bá máa dé, àtèmi àti ẹ̀yin, wọn ò ní fẹ́ ẹnikẹ́ni ṣe àwátì ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni mo fẹ́ kájíjọ sọ ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí. Nínú comment section, ẹ jọ̀wọ́ ẹ lè contribute náà, nítorí wípé wọ́n ní a máa ń pé gbọ́n ni, a kì í pé gọ̀. Fídíò tí ẹ̀ ń rí tó ń lọ nísàlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, òun ni mo ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀, nítorí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi àti òye tí Ọlọ́run fi fún mi. Nígbà tí mò ń wo fídíò yìí, mo rí wípé kò ń ṣe nǹkan tí ó yẹ ká máa ṣe lákòókò ìlélẹ̀ yìí, kò ń ṣe nǹkan tó yẹ ká máa ṣe ń sìn rèé, nítorí wípé àwọn ìjọba Nàìjíríà, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀, àwọn aláìṣẹ̀ ni wọ́n máa ń fìyà jẹ. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n fi ń wá ẹ̀sùn sí Yorùbá Nation lẹ́sẹ̀. Gbogbo ọ̀nà náà fẹ́ fi róòpù Yorùbá Nation. Nígbà tí mo wo fídíò yìí, mo wòye pé kò yẹ kí wọ́n ṣerú fídíò bẹ́ẹ̀ yẹn. Tí wọ́n bá tiẹ̀ wá ṣerú fídíò bẹ́ẹ̀ yẹn, mi rò pé ó lẹ́tọ̀ọ́ wípé kí wọ́n wá máa pín káàkiri. Nítorí wípé ẹni tí wọ́n fẹ́ sun jẹ tó ń fepo para, òun lọ́rọ̀ àwa Yorùbá Nation lọ́dọ̀ àwọn Nigeria government. Nígbà tí wọ́n bá ń ṣó irú fídíò báyìí, ṣé mọ̀ wípé àwọn Nigeria government wọ́n lè fún wa ní orúkọ tí ò ń ṣe tiwa. Wọ́n lè declare wa as a terrorist group. Bí èmi ṣe rí, bí mo ṣe wòye yẹn nìyẹn. Mi mọ̀ bí ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, mi mọ̀ bí ẹ ṣe rí fídíò náà sí. Kí ni àrídájú wípé fídíò tá à ń wò yìí gangan, ẹni tó wà nínú ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí, ṣé ti Yorùbá Nation gangan ló ń ṣe lóòótọ́ àti ní òdodo? Àbí o kàn ṣe fídíò yìí wípé kí a lè mọ̀ wípé ìwọ wà nínú iṣẹ́ ológun nílùú tó wà? Nítorí fídíò yìí ò ń ṣe inú Nàìjíríà ni wọ́n ti ṣe, outside Nàìjíríà ni wọ́n ti ṣe fídíò yìí. Kí ni àrídájú wípé ẹni tó ṣe fídíò yìí kò ń ṣe pé kàn fẹ́ fi dá wàhálà lẹ̀ sí àárín àwa ọmọ Yorùbá? Ṣé tó bá ṣẹlẹ̀ tán, ṣé wọ́n máa wá sílùú Nàìjíríà, sí ilẹ̀ Yorùbá láti defend ọmọ Yorùbá? Mi mọ̀ bí ẹ̀ ń fi òye gbé nǹkan tí mò ń sọ yìí. Ṣé tó bá ṣẹlẹ̀ tán, ṣé wọ́n máa wá sílẹ̀ Yorùbá láti wá defend àwọn ọmọ Yorùbá? Àbí wọ́n kàn ṣe fídíò náà kí wọ́n lè sọ wípé àwọn náà wà ń bẹ̀? Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kọjá pé ká máa ṣe fídíò, ká máa fira wa hàn wípé nǹkan báyìí la tó, nǹkan báyìí la ti ń ṣe. Tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ ń jà fún ilẹ̀ Yorùbá, tí ẹ dẹ̀ fẹ́ gba òmìnira, tí ẹ fẹ́ kí kinní kó wá sí ìmúṣẹ, ẹ ò ní ṣerú fídíò tẹ́ ẹ ṣe yẹn. Ẹ ní ṣe ní àṣewọ̀n. Mo kàn máa bẹ̀ yín ni, nítorí àwọn ẹlòmíì tán báyìí fẹ́ ṣerú ẹ̀ ni mo ṣe ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀. Kò ń ṣe gbogbo nǹkan là ń ṣe síta wọn. Tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n wà fún Yorùbá Nation. Kò ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe lẹ máa gbé sí orí social media, nítorí èmi ò rí yẹn gẹ́gẹ́ bí nǹkan tó genuine.
lọ́dọ̀ tèmi mi ò rí bẹ́ẹ̀ torí Yorùbá bọ̀ wọ́n ní àgbà tó ní omi nínú kò kí ń pariwo èyí tí ò bá lómi inú ló máa dún woro mi ò rò wípé ó yẹ kí irú fídíò yẹn kó kàn tiẹ̀ wáyé rárá àwa ọmọ Yorùbá ẹ má jà bá wọn pín káàkiri nítorí kò ń ṣe nǹkan tí a nídìí sí nìyẹn nígbà tó bá ń pín irú fídíò yẹn káàkiri wọ́n la fẹ́ dógun sílẹ̀ wọ́n là ń múra ogun a mọ̀ pé ogun wà nílùú Nàìjíríà ní ilẹ̀ Yorùbá a mọ̀ pé ogun wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn náà sì ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ in as much tá àti declare Yorùbá nation a lè máa ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kán má lọ declare wa as a terrorist group ni mo ṣe ń sọ eléyìí ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣe ní ìkọ̀rọ̀ ẹ mọ̀ nínú ọkàn yín wípé kinní yìí ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira la ṣe ń ṣe kò ń ṣe pé torí ká lè rí mi kò ń ṣe nítorí wípé kí olóyè lè mọ̀ mí àbí kí eléyìí ìjà òmìnira gbogbo wa pátápátá ni kò sẹ́ni kíyàn kankan tí wọ́n máa ní ó fẹ́ gbóríyìn fún gbogbo wa ní kẹ́jẹ́ ká jọ jà ká kúrò nínú oko ẹrú ẹ jọ̀wọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ní orúkọ Ọlọ́run ẹ má ṣe irú fídíò bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe mọ́ ẹ kó àwọn ènìyàn jọ ẹ kó wọn jọ ẹ fún wọn ní training tẹ́ bá fẹ́ fún wọn ṣe oyè yín ẹ fún wọn ní training kò dìgbà tẹ́ bá ṣe fídíò fún wa kárí no wọ́n lè pè wá ní nǹkan tí a ò jẹ́ ẹ̀yin náà mọ̀ pé aláìṣẹ̀ ló máa ń jìyà ní Nàìjíríà aláìṣẹ̀ àwọn tí wọ́n ń gbébọn tó jẹ́ pé agbénipa ni wọ́n declare wọn as a terrorist group ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí nǹkan tá a ti ń fi tó yẹ ká fi ogún ọjọ́ ṣe ká wá sọ di ogún ọdún mọ́ra wa lọ́wọ́ Ọlọ́run tó ti ń fún wa ní ọpọlọ láti fi tó náà ní kẹ́ jẹ́ kó máa lead wa lọ ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń ṣerú fídíò bẹ́ẹ̀ mo bẹ̀ yín ni o ẹ̀yin tẹ́ báyìí mọ̀ pé ìfẹ́ ṣerú fídíò bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ má ṣe ẹ jọ̀wọ́ a bẹ̀ yín ni ẹ má ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ má ṣe without video kẹ́ ẹ dẹ̀ mọ̀ lọ́kàn yín wípé kíní iṣẹ́ ẹ̀mí nẹ̀ kó ṣe pé ẹ fẹ́ kán rí yín Ọlọ́run á ràn wá lọ́wọ́ o a ò ní ṣe lásán àtèmi àti ẹ̀yin wọn ò ní fẹ́nikẹ́ni ṣàwátì nígbà tí ilẹ̀ olómìnira náà bá máa dé lágbọ́rọ̀ Ọlọ́run ẹ ṣé gan ni ẹ dẹ̀ máa follow wa ní orí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV a tún ní another page Ìṣọ̀kan Ọmọ Oòduà nìkan ni ẹ máa follow ẹ nítorí pé ibẹ̀ láti máa ṣe fídíò láti máa ṣe live video láìpẹ́ ó likely kélé kó má function mọ́ ẹ ṣé gan ni o Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ire o.